mo kí wa kú dédé àsìkò yìí, mo kí wa káàárọ̀, mo kí wa káàsán, mo kí wa kúrọ̀lẹ́, bẹ́ẹ̀ mo kí wa kú àṣálẹ́ níbikíbi tí ọwọ́jà fídíò yìí tó bá ti bá yín o. Ojú yín ò ní fọ́, etí yín ò ní di níjọ́rú ń gbé sọnù bí ò ṣe bí ọmọ láṣẹ Èdùmàrè. Àdúrà gbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi. Ìkànnì Ẹ̀yà Yorùbá TV náà lẹ ti ń wò wá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá, tá a máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé àwa máa ń ṣe ìwádìí láti jẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa kẹ́ mọ̀ tó jẹ́ pé ó sodo sílẹ̀ kóòtù òjire. Ìlú Sàárẹ̀ la wà yìí ní ìpínlẹ̀ Kwara ní ìlú Ìlọrin ńlá wà yìí. Ìlú Sàárẹ̀ tá a wà yìí, a gbọ́ wípé wọ́n ní odò kan bẹ tí wọ́n pè ní odò Sọ́ọ̀sẹ̀. Odò Sọ́ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́, wọ́n ní wípé odò yìí rèé, wọ́n ní í máa ń jáde láti inú àpáta tó jẹ́ pé kò sẹ́ni tó lè sọ pé bí báyìí ní ti ń sàn wá, kò sẹ́ni tó lè sọ pé ibi báyìí ni orírun omi náà. Ààyè tá a wá wà yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú ìwádìí, wọ́n ní ìyá kan bẹ nígbà náà tó jẹ́ pé abiyamọ ni wọ́n, alágbára ni wọ́n. Wọ́n ní gbogbo obìnrin tó bá ń wojú Ọlọ́run fún èso ọmọ, wọ́n ní tó bá ti wá sí àyè yìí, wọ́n ní ìyá yìí ó bẹ̀rẹ̀ sí ní kí odò Sọ́ọ̀sẹ̀, yóò máa kí ní mẹ́sàn-án mẹ́wàá. Àyè tẹ́ ń wò nílẹ̀ẹ́lẹ̀ yìí, wọ́n ní ìyá yìí ó bẹ̀rẹ̀ sí ní kí, yóò máa kí, yóò máa kí, yóò máa kí. Wọ́n ní bẹ́ẹ̀ ilẹ̀ tó gbẹ tẹ́lẹ̀, wọ́n lómi ó bẹ̀rẹ̀ sí ní jáde ńbẹ̀. Ìyá yìí ó mú ike, wọ́n fi gba omi yìí, wọ́n ó fún ẹni tí ń wojú Ọlọ́run fún ọmọ. Wọ́n ní oṣù yẹn rèé kò lè pàjẹ́ tí ọlẹ̀ ọmọ tí ó fi sọ nínú rẹ̀. Nígbà náà mo wá béèrè pé ǹjẹ́ ìyá yẹn sì ń bọ kinní yìí dìsín? Wọ́n ní pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ayé ọ̀làjú tá a ti gba àṣà aláṣà tó ti fẹ́ borí tiwa. Ìdí nìyẹn tá a fi ń jáde níkànnì Ẹ̀yà Yorùbá TV láti má jẹ́ kí àṣà Yorùbá kó parun àti ṣe wa. Wọ́n ní látàrí àwọn èèwọ̀ táwọn èèyàn ń ṣe àti pé ọ̀làjú tó dé tí ò jẹ́ káwọn èèyàn yà sí nǹkan tó jẹ́ nǹkan tiwa mọ́, wọ́n ní wọn ò fi bẹ́ẹ̀ ṣe mọ́. Gẹ́gẹ́ bí tí wọ́n tún ṣe ṣàlàyé fún wa, wọ́n ní nígbà náà rèé, wọ́n ní ọ̀nì kan máa ń jáde ní àyè tá a wà yìí. Wọ́n ní gbogbo tẹ́ ẹ bá rò lẹ́mìí pé ṣé kí n pa ọ̀nì yìí ni àbí n sọ lóko ni, àwọn nígbà náà rèé àwọn wa máa ń pọnmi bíbí ni. Wọ́n ní táwọn bá ti ń rò lérí pé káwọn gbé omi sọ̀kalẹ̀ báyìí, wọ́n ní ọ̀nì náà yóò lọ. Wọ́n ní kódà ẹnìkan ti ta ọ̀nì yẹn níbọn rí tó dẹ̀ jẹ́ pé kò sí nǹkan kan tó ṣe ọ̀nì yẹn. Nígbà náà a máa ń sọ fún yín, ilẹ̀ kóòtù òjire àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó sodo sílẹ̀ Yorùbá, ṣùgbọ́n látàrí àṣà aláṣà, látàrí èdè elédè tá a ti fẹ́ gbé borí tiwa, ó ti ń jẹ́ kí àwọn àṣà wa kó fẹ́ máa parun. Ìdí nìyẹn tá a fi máa ń jáde níkànnì Ẹ̀yà Yorùbá TV láti má jẹ́ kí àṣà ilẹ̀ kóòtù òjire kó parun. Ibi tẹ́ ń wò yìí ó ní wọ́n pè ní odò Sọ́ọ̀sẹ̀. Tẹ́ ẹ bá ń wọnú kinní dáadáa, ìtàn kọ síbẹ̀ ni agbọmọlà odò abiyamọ, ó ní wọ́n kọ sínú rẹ̀. Wọ́n nínú bíbí ilé tẹ́ ń wò yìí tí wọ́n fi aṣọ funfun sí, wọ́n níbẹ̀ náà nìyá yẹn máa ń dúró sí nígbà náà tó jẹ́ pé ẹni tí bá ń wojú Ọlọ́run fún ọmọ, wọn ó máa gbàdúrà, wọn ó dẹ̀ máa kí odò Sọ́ọ̀sẹ̀ yẹn ní mẹ́sàn-án mẹ́wàá. Àyè tó gbẹ fúrúfúrú tẹ́ ń wò yìí, wọ́n ní omi ó bẹ̀rẹ̀ sí ní lálẹ́ wù níbẹ̀. Wọ́n ní omi náà ni wọ́n fún ẹni tí ń wojú Ọlọ́run fún ọmọ, wọn lọ́lọ́run ó sì gbàdúrà rẹ̀. Wọ́n ní kì í ṣe páláboyún nìkan o, wọ́n ní oríṣiríṣi àwọn èèyàn, ẹni tó jẹ́ pé ó ti ń gbìyànjú àti travel out tipẹ́tipẹ́ ni, ẹni tó jẹ́ pé bóyá nǹkan kan ní ń bà lọ́kàn jẹ́, àbó tiẹ̀ ní nǹkan kan tí ń béèrè, wọ́n ní tí gbàgbọ́ rẹ̀ bá ti rọ̀ mọ́, tí wọ́n bá ti wá síbi bí nígbà náà láti ṣàdúà, wọ́n ní àdúà sì máa ń gbà. Lágbára Ọlọ́run, àṣà ilẹ̀ Yorùbá kò ní parun o. Ìdí nìyẹn tá a fi máa ń kéde tẹ̀tẹ̀tẹ̀ pé ẹ jẹ́ á gbé àṣà wa lárugẹ. Àṣà wa kó má parun o, àṣà wa kó má parun. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ronú àwa wò, ká gbé àṣà bàbá wa lárugẹ. Ẹ jẹ́ á gbé àṣà bàbá wa lárugẹ. Ẹ̀yà Yorùbá TV ó ń ké tẹ̀tẹ̀ pé tẹnitẹni tèkísà ń tàtàn, asẹ́gìtà iná ní èpògi o. Àdúrà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi. Ẹ ṣé pọ̀ tẹ́ wọn kàn nìyí, bẹ́ẹ̀ ṣé wò wá, ẹ máa bá wa share lógúnlógún, kẹ́ máa share lọ́gbọ̀lọ́gbọ̀n. Ojú yóò ní fọ́, etí yóò ní di, níjọ́rú ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ subscribe sórí YouTube wa o, nǹkan ò ní ṣe wá, ká ní ọjọ́ rere o.